mùsùlùmí ẹ tají gbogbo apáta la mọ̀ wípé ìlú le àmọ́ yẹn ò wá ní ká wá fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú ẹ̀sìn wa àbí ká sọra wa di ọ̀tá ẹ̀sìn látara wípé ìlú le. À ń rí àwọn póòsì kan láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn nísìn táwọn èèyàn ń kọ síbẹ̀ wípé gbogbo táwọn èèyàn bá ṣe nísìn kí wọ́n jẹ́ kó dá lórí oúnjẹ ni kẹ́nìkan kan máa fowó sponsor ìrun kan kẹ́nìkan kan máa fowó sponsor programu rédíò kẹ́nìkan kan máa fowó sponsor programu tẹlifíṣàn nínú Ramadan tó ń bọ̀ kódà tó àwọn tí wọ́n sọ pé ìrun òṣìwò ni wọ́n fẹ́ pè tẹ́bi ń pa àwọn èèyàn kódà tó àwọn tí wọ́n sọ wípé èèyàn òṣìwò lẹ́fẹ́ ràn lọ Mọ́kà tẹ́bi ń pa àwọn èèyàn pé owó yẹn kúkú dá ẹ dá sí méjì àbí kẹ́ kó owó yẹn kẹ́ kó fún àwọn èèyàn kí wọ́n fi jẹun nítorí pé oúnjẹ làwọn èèyàn nílò jù lásìkò yìí bẹ́ẹ̀ ni nítorí wípé Ọlọ́run bá Ta'ala gan ó ní gbogbo ọrẹ tá a bá ta ká ta ọrẹ tí àwọn èèyàn nílò lásìkò tí wọ́n nílò rẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà rẹ̀ Al-Qur'an náà ló bá wa sọ ó ní fazakir in nafati zikra ó ní ẹ máa ráwọn èèyàn létí o tó bá jẹ́ pé ìrántí yẹn yóò ṣe wọ́n láǹfààní ìrántí tá a rán wa létí lónìí òun náà ni wípé mùsùlùmí ẹ mọ́ sùn ẹ̀tàjì ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn ọ̀tá ìsìn ó mọ táìpù àwọn nǹkan kan kódà lómìn náà wà tó yẹ pé kò ní nǹkan ṣe yóò táìpù àwọn nǹkan kan yóò wá jù sí ayélujára gbogbo ọmọ àròrí sí pé ọ̀rọ̀ yìí dẹ̀ make sense o ọ̀rọ̀ yìí make sense ló padà wá ń mú wa sọ yìí pé irun òṣìwò ni wọ́n fẹ́ pè ẹni bá lágbára láti sponsor program television program rédíò tó dẹ̀ tún lágbára àti fíìdì àwọn èèyàn ẹ jẹ́ kó ṣe é nítorí pé Ọlọ́run kí àwọn kan ó dẹ̀ fi ọlá ó fi rọ̀ wọ́n lọ́rùn débi wípé kí wọ́n ṣe oore méjì mẹ́ta pọ̀ sásìkò kan náà kò kó ìnira bá wọn àti wípé àwọn tí wọ́n sponsor program rédíò yìí kí ni àrídájú tá a rí tá a fi sọ wípé rédíò nìkan ni wọ́n sponsor ń ṣe àwọn èèyàn lóore bẹ́ẹ̀ ló mi ṣe ń sponsor program rédíò yẹn bẹ́ẹ̀ náà ló ń fún àwọn èèyàn ní oúnjẹ jẹ ṣùgbọ́n rédíò lẹ́rí ẹ̀rí tó ń jẹ tó ń fún àwọn èèyàn Ọlọ́run ọba ò dẹ̀ fẹ́ ká dájú àwọn èèyàn nígbà tó jẹ́ pé òun nìkan náà lọ́ba tó lè dájọ́ àwọn èèyàn àwọn tí wọ́n dẹ̀ rán yàn lọ sí Mọ́kà ọ̀pọ̀lọpọ̀ wọn náà tún fún àwọn èèyàn lóúnjẹ jẹ wọ́n dẹ̀ ń bọ́ ẹnu àwọn èèyàn kì í ṣe pé bóyá Mọ́kà nìkan ni wọ́n ń ṣe ká dẹ̀ mọ́ gbàgbé wípé gbogbo tá a bá fẹ́ ṣe pátá ayé la wà àmọ́ ká mọ̀ fi tó pa wà nínú ayé ká fọwọ́ yẹ̀dẹ́kẹ́ mú ẹ̀sìn lábẹ́ bí ìlú ṣe lo tó yìí náà bí mọ́tò ṣe gbéwó lórí táàjì gbéwó lórí bẹ́ẹ̀ náà látún rí àwọn èèyàn tí wọ́n ra mọ́tò olówó iyebíye ṣé kí wọ́n á fi torí pé ebi ń pa àwọn èèyàn kọ́ wá láwọn ò ní ra mọ́tò ni bí ìlú ṣe lo tó yìí náà nísìnyí ẹ̀ tún rí àwọn èèyàn ní sáìtì tí wọ́n ń kọ́lé kọ́ wá fi torí pé ebi ń pa àwọn èèyàn sí wọn ò ní kọ́lé ni wọ́n ó kọ́lé àmọ́ ní tá a kàn sọ fún wọn náà ni pé lábẹ́rẹ́ tí ń ṣe ń tẹ̀ ń ṣe lọ yẹn ẹ mọ́ gbàgbé wípé ebi ń pa àwọn èèyàn àmọ́ ká wá fi torí pé ebi ń pa àwọn èèyàn ká máa fi ẹ̀sìn ká máa fi káàṣì cruise ká máa sọ pé ẹ mọ́ pé òun òṣì kan o ẹ mọ́ sponsor program rédíò kan o ẹ mọ́ sponsor program tẹlifíṣàn kan o a ti gbàgbé pé àwọn tí wọ́n wà ń bẹ̀ yẹn náà báwọn náà ò bá rí èèyàn patronize wọn ebi ó tún pa àwọn náà ẹni tó gbé program lọ sórí tẹlifíṣàn tó gbé program lọ sórí rédíò yẹn náà ó lọ fún àwọn kan ní oúnjẹ jẹ ni bákan náà dẹ̀rẹ̀ ohun tí wọ́n tún ń pè yìí náà òun náà láǹfààní tiẹ̀ ká fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mu pé ìhun wo ni wọ́n ń pè kódà rẹ̀ ní tó jẹ́ pé ìhun tí wọ́n ń pè yìí ló máa ń ta ẹlòmíì jí láti jí fún sáàrì ààrẹ tó jẹ́ pé ìhun tí wọ́n máa ń pè yìí gan ló máa ń jẹ́ kí Islam ó wù ṣe wípé mo tiẹ̀ like Islam yẹn látara ìhun tí wọ́n máa ń pè ká fi tó wípé bí ìlú ṣe le tó nísìnyí ó dà ẹ má lo máìkì ẹ̀kan mọ́sálásí mọ́ o ẹ jẹ́ ká máa fẹ́ nu pé ìhun ni o ká ṣáà jẹun tá bá ti jẹun lábẹ́ bẹ́ẹ̀ àti padà fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú ẹ̀sìn ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé pé ẹ̀sìn náà ò ṣe fọwọ́ yẹ̀bẹ́kẹ́ mú Ọlọ́run ọba Ta'ala lọ́ba tí ń pèsè fún ni kó tó dùn ní náà nílùú ti máa ń le tipẹ́ gbogbo Mọ́kà táwọn èèyàn ń lọ nísìnyí tá à ń sọ pé ó pọ̀ yìí náà nígbà kan tí wọ́n lọ 1000 naira náà ó pọ̀ ẹni tó bá kó 1000 naira lẹ̀ láyé lánàá náà olówó ni tá a mọ̀ wò pé yẹ kó fowó yẹn ṣe nǹkan mi kódà tó bá há 1000 yẹn fún yàn mẹ́wàá ń gbà náà lọ́hùn ó ní tí 1000 yẹn náà ó ṣe nínú ayé wọn àmọ́ bọ́lọ̀ wọn bá ṣe kọ́ kádàrá ẹlòmíì ni wọ́n ran ẹlòmíì ó ran ara ẹ̀ Ọlọ́run ò kọ́ pẹ́ ẹlòmíì ó ran ara ẹ̀ tí ó fi kúrò láyé àmọ́ èèyàn ni ó ràn nígbà tẹ́ bá tó wá stop àwọn èèyàn pé ẹ má wulẹ̀ rán ẹnìkan kan mọ́ ẹ má rán ẹnìkan kan mọ́ ẹ má fún wọn lówó ni ẹlòmíì ò wá ní rí ìlérí Olúwa kò ní rí mú wá sí ìmúṣẹ abẹ́ Ọlọ́run fún gbogbo àwọn tọ́lọ́run bá pèsè fún tí wọ́n dẹ̀ fi ń ta àwọn èèyàn lọ́rẹ wọ́n ràn wọ́n lọ́wọ́ nítorí oúnjẹ wọ́n ràn wọ́n lọ́wọ́ látara pé wọ́n ràn wọ́n lọ síbi tí wọ́n fẹ́ lọ kí Ọlọ́run bá Ta'ala kó túbọ̀ mọ́ pèsè fún wọn adẹ̀bí Ọlọ́run fún gbogbo àwùjọ Islam Ọlọ́run má jẹ́ káwùjọ wa ó dàrú bákan náà gbogbo àwa tí a fẹ́ ṣe Umrah Ramadan iléeṣẹ́ wa Qiblatain International wọ́n ń pè wá lọ síbi pé ká wá bá wọn ṣe Umrah náà bákan náà Hajj 2024 àwọn èèyàn ti ń sanwó kódà wọn ò ní pẹ́ tilẹ̀kùn rẹ̀ kí wọ́n tó tilẹ̀kùn náà ẹ jẹ́ káwa náà ká darapọ̀ mọ́ ọkọ̀ náà Ọlọ́run pèsè fún wa gbogbo ń tá a bá ná fún Ọlọ́run bó tilẹ̀ òkú pọ̀ tó kékeré nítorí pé ń tá à ń ná fáyé gan
ó pọ̀ lábẹ́ pé Hajj 6 million tẹ́lómi ìlànà báyìí nísìnyí mọ́tò tí wọ́n ń tà ní 30 million lánàá ẹ lọ béèrè iye tí wọ́n ń tà lónìí báyìí nísìnyí wọ́n ti ń tà ní 70 million 50 million àwọn èèyàn dẹ̀ ń rà á dẹ̀ nífi torí pé bó ti wá pọ̀ tó yá káwọn èèyàn má ra mọ́ o kọ́kọ́ fẹsẹ̀ rìn àwọn èèyàn ò ní fẹsẹ̀ rìn bó ti léwu kó wọ́n tó Ọlọ́run mọ̀ pèsè fún wa á mọ̀ lọ á sì mọ̀ bọ̀ wọ́n la ti tóbi orúkọ Ọlọ́run bákan náà gbogbo ẹni tó bá fẹ́ wá ṣe ìrìn àjò yálà Umrah ni tàbí Hajj ni yálà December ni yálà ti Ramadan ni yálà gbàkúgbà ni ẹ kàn sí iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tours àmọ́ retí yín o máa sàlámà wa ilal liqa.